kíkẹ́ wọ́n jẹ́ gbẹ̀yìn ọkọ àìjẹ́ wọ́n jẹ́ gbẹ̀gbà àti gbòógì àtà ìkíkẹ́ wọ́n jẹ́ gbẹ̀dógún lọ́mọ yahoo bí gbọ́ngàn lọ èké ló lè ṣọkọ kan ṣó ọ̀dàlẹ̀ ló lè ṣọkọ kan jẹ bí a bá ṣe ṣì káwọn lọ́rùn ẹsẹ̀ wọ́n parun bí wọ́n parun lò ọ̀rí ọ̀gẹ́ ara ẹ̀ lọ. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.